ìyàwó gbajúmọ̀ rẹ̀ o. ìyàwó gbajúmọ̀ rẹ̀. kọ́mẹ́dì tó ná kọ́mẹ́dì pani. ìyàwó gbajúmọ̀ rẹ̀. Lọ́lá is grace tún gbé jáde. ìyàwó gbajúmọ̀ rẹ̀. ìyàwó gbajúmọ̀ rẹ̀ o. ìyàwó gbajúmọ̀ rẹ̀. Tóyìn Àìmákù níyàwó gbajúmọ̀ o. Ara òkú wọ̀ ló ń tẹ̀lẹ̀ lógìdó. Ó jájú oge ó ń bẹ́ ó ń tọ́ gbogbo ara gèsìgèsì ṣẹlẹ̀ bẹ́ẹ̀. Ó ń fún wọn tán tilẹ̀ tó ko. Ó falẹ̀ yadalẹ̀ rúgùdùgùdù ó rọ̀ wọn tó ketílẹ̀. Sinimá tuntun ìyàwó gbajúmọ̀. Kọ́mẹ́dì ẹ̀sàfẹ́ Gaza ni. Ẹ̀ní àníta kìtì ni. Wọ́n búrẹ́dì nísìn. Mọ́ṣúárì wọn ti ṣe. Iná wọn mọ́túárì. Ibẹ̀ ni mo kọ́kọ́ dé sígbà tí mo lọ sẹ́kọ̀ọ́. Lọ́dọ̀ àbúrò ìyá mi, àwọn olówó nìkan ni mò ń gbé bẹ̀. Bọ́ọ̀lì mi ìsànú mi, ẹ mú mi lọ mọ́ṣúárì. Ó ti dùn jù. Ọmọlọ́lá Adékúnlé ló produce ẹ̀. Kúnlé Afọ́ọ̀dù ló direct ẹ̀. Starring Tóyìn Àìmákù, Bàbá Ìjẹ̀ṣà, Tóyọ̀sí Adésànyà, Lọ́dọ́nà, Kúnlé Afọ́ọ̀dù, Kọ́lá Ọláìyá àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Sinimá tuntun ìyàwó gbajúmọ̀. Ó ti jáde sórí VCD nìkan o. Marketed and distributed by Lọ́lá is Grace Nigeria Limited. 119 Namdi Azikiwe Street, Ìdúmọ̀tà Èkó. Telephone 006-538-9251. Sinimá tuntun ìyàwó gbajúmọ̀. Àfikẹ́ ẹ má jẹ nǹkan alátatẹ́ ẹ bá ń wò lọ́wọ́. It's a blockbuster. Ẹ tètè lọ ra ti ní o.